ni problem ẹ. mo fẹ́ sùn. o fẹ́ sùn. o ráwọn èèyàn lẹ́lẹ́ bíbá ẹ. o sọ anything. o wá sùn lérí fóònù kánsẹ́lọ̀. àgbẹ̀ kan kó sì dìde. orí bẹ́ǹṣì ni mo sùn sí. máa wo sáwèrè yìí kẹ̀. executive bed ti kánsẹ́lọ̀ ni wọ́n pè ní bench nínú ground floor táwa sùn yìí àti first floor tí wọ́n wá yẹn èwo ló yẹ kó jẹ́ fóònù ọ̀nù méjèèjì ibi tí wọ́n sùn sí yẹn tá a bá sùn síbẹ̀ tá a bá tiẹ̀ rí bẹ́ẹ̀ sùn rárá àti sùn lọ́rùn nìyẹn. ẹ jọ. yẹ kí n sọ fún ẹ tó bá fẹ́ wá máa sùn 5-star hotel tí wàá ń bì o máa san 300 naira ìyẹn deposit then per night 5 naira ìyẹn single then tó bá tún wá jẹ́ double ìyẹn tó bá gbéyàwó ẹ wá o 8 naira nìyẹn o gbọ́ sí. ẹ jọ mo lówó ẹ jọ. o lówó. ẹ jọ. máa wo sáwèrè o gbọ́ pé wọ́n ń sábẹ́ bíríìjì ọ̀fẹ́ lẹ́kọ̀ọ́ àbí. ẹ jọ màá sùn lẹ́lẹ́ ìjọ. ọ̀dẹ̀ lélẹ́yìí kò sí tó jẹ́ lẹ́lẹ́mí ground floor first floor iye kan náà dẹ̀ ni tó bá níyẹn kò fáṣì. ẹ jọ ẹ jọ. wo jẹ́ kí n sọ fún ẹ tó bá fáṣì tí n bá bú ẹ mọ́bẹ̀ yẹn wàá rò pé bíríìjì ló jálẹ̀ ẹ lórí ni. mo ní kó lọ wèé lẹ́yìn kó sì dànù. kò yẹ mo ní kó kó sì lọ ó rìn jìnnà síbí ni o. o fẹ́ wá sábẹ́ bíríìjì ọ̀fẹ́ lẹ́kọ̀ọ́ o ráwọn kọ́pù tó sùn bí wàá di stop wá bí o máa rún jẹ́gẹ́ fún ẹ. ìwọ olóòórùn oṣù òtún bá pa ẹ lẹ́kọ̀ọ́ lójú wàá rò pé mọ́tò ló kọlu ẹni sábẹ́ bíríìjì lé bàbá ẹ. má tún gbé mọ́ jọ máa bọ̀ wá jẹ́ ní flat ní bíbá. ọ̀bẹ ẹgbẹ́ mọ iye ọmọ ẹ. ẹ ṣe. mẹlẹjà rẹ ẹ ṣe. o ti jẹun ṣá. mi ti jẹun. mi ò rò bẹ́ẹ̀ mi lè bẹ́ẹ̀ pín oúnjẹ tèmi o àtọ̀ mo lè pín flat mi pẹ̀lú yan but oúnjẹ o lè ṣọ́ọ̀pù tí ì jẹun. mi ti jẹun. mo lè jẹ ká lè jẹ. ẹ ṣe ẹ ṣe. má lo ẹ fún mi. but kí ló tí àwọn tó wà lábẹ́ bíríìjì wà hostile sí everybody báyìí ẹ̀yin look more friendly. live wọn nìyẹn o ọmọ ó jẹ́ máa jẹun tiẹ̀. ẹ ṣe. má lo ẹ fún mi mọ́ ọmọ ọdún mélòó gan ni ẹ a lè jura wa lónà. 15 years old.
sórí ń sìn èmi gan ò tí ì pé 15 má lo ẹ fún mi mọ́ kí ló sún ẹ débi báyìí. mo ṣe ni wọ́n dẹ̀ nù mí níbi tí mo ti. irú ẹ̀ṣẹ̀ wo ló ṣe tán náà ẹ̀ tó bá wọ́n fẹ́ pa ẹ̀ ni. ọjọ́ àwọn boys tó máa ń jáwé yẹn lọ́ọ́ tí mú wa sí mi lára. kí ni bá sún ẹ láti lọ jáwó ojú òjòjú ẹni bẹ́ẹ̀ kẹ́. frustration náà ni a ní ìdòwò family wa tìgbà tí dádì ti lọ sí prison school mi stop gbogbo dádì òṣèlú ọkọ̀ rojọ́ yẹn mọ́ wọn ni ìgbà tí school mi stop torí kò sówó exam kò sówó nǹkan mo dẹ̀ fẹ́ kí school àwọn àbúrò mi àti sister mi stop so mo decide láti máa lọ ṣiṣẹ́ mo ríṣẹ́ conductor kò pẹ́ ẹni tó ní mọ́tò tún gba mọ́tò ẹ̀ so frustration pé mo à ń láti rówó òun ló lead mi sí àwọn boys mi lọ́jọ́ yẹn wọ́n dẹ̀ mú wa ìgbà tá a já pọ́ọ̀sì woman kan àwọn náà wà gan débi kó fẹ́ jó wa àwọn aráalé wa wọ́n rìn sásìkò ọjọ́ yẹn náà jẹ́ kó jó wa so ìtìjú yẹn kò lè jẹun padà lọ sílé tí àwọn aráalé wa yẹn á kàn máa sọ̀rọ̀ nǹkan tó rí àti tó rí lé. onílé kò lè lọ́lé ẹ̀ ó wá ń fìyà jẹrẹ káàkiri èmi tó ń wò yìí bàbá mi ní ilé mẹ́ta ní Márọ̀kọ́ bóyá o gbọ́n pa incident Márọ̀kọ́ ìgbà tó ń wó Márọ̀kọ́ wọ́n wó ilé wa mẹ́tẹ̀ẹ̀ta ọjọ́ kẹta ẹ̀ ní dad mi kú of heart attack mọ́mísí mi dẹ̀ ti kú láti kékeré mi lẹ́bí kankan tí mo mọ̀ ẹ̀gbọ́n kan tí mo dẹ̀ ní ìyẹn wà l'Amẹ́ríkà gbogbo ìgbà tí incident yẹn ṣẹlẹ̀ I ṣáà lose contact ṣá one way or the other mo bẹ̀rẹ̀ sí sun bus stop sun gbogbo ẹ̀ kémi náà tó di pé mo ní flat kan ní ibi báyìí nìyẹn. tó dúró tí community kan ṣe stand bẹ́ẹ̀ kó tó wo nígbà tí ilé kan méjì even mẹ́wàá tó ṣì wà ń bẹ̀ ó ṣe destroy wọn gbà yẹn àbí kó gbé notice síbẹ̀ kó ní government land ní pé kí ẹ̀wọ̀n kan máa débẹ̀ I'm sure pé kó sẹ́ni tó máa débẹ̀ ó wá di community tán ó wá wo make many people homeless dájẹ́ nílé mẹ́ta ó wá di ẹni tó ń sọ abẹ́ bridge kò fẹ́. ọ̀rẹ́ mi kò yé mi jẹ break sí kí lorúkọ ẹ gan. Wọlé lorúkọ mi. Chima lorúkọ mi Chima Okoroji. jẹ́ kí n bẹ mú bánà wọn bẹ̀ tán hàngí bẹ́ẹ̀ kó lè fi bóra. kó fi bóra. ó ṣe. tó bá máa sùn síbí báyìí technique la fi ń sùn ní abẹ́ bíríjì o ọgbọ́n gidi o gbọ́dọ̀ máa roll sílẹ̀ ilẹ̀ torí o kàn máa catch cold ni kó dẹ̀ yín ṣe ó dà kó ti already catch cold so wàá sùn sórí báàlì yẹn bí wọ́n máa jẹ́ lé lọ́la o gbọ́. ó ṣe. tó bá dọ̀la máa wá pàdé mi o.
lẹ́yìn tá a kúrò bí ìjẹta ẹ ṣe ní kí n lọ káàkiri àwọn garages gbogbo garages ìgboro Èkó ni mo ti lọ tọ́ mi ò rí wọlé ṣe bá mi rí ẹjọ́ ẹ ṣàánú mi àti ṣàlàyé situation tó ṣẹlẹ̀ sí bàbá ẹjọ́ torí Ọlọ́run ó pè mí àtàwọn onímọ̀ ẹjọ́ ẹ ṣàánú mi sáà. Mama Wọlé mo ti sa gbogbo agbára mi lórí Wọlé mo ti rán gbogbo àwọn boys tó wà ní gáràjì pé kán lọ wo ibi táwọn ẹgbẹ́ ẹ̀ ń sùn wọ́n ní wọ́n rí Wọlé. ayé mi ò. Mama Wọlé ẹ wà fún mi ní àdírẹ́sì mi ṣe ti gbọ́ tí n bá ti rí Wọlé fúnra mi ni máa mú Wọlé wá báyìí ṣe ti gbọ́ mi báyìí. Wọlé o gbọ́dọ̀ padà lọlé o ṣé gbogbo ìyà tó ń jẹ yìí kò make sense tó bá lọlé mọ́mí á tọ́jú ẹ̀ everything máa lọ tó bá dẹ̀ jẹ́ ń pa ti incident garage tó sọ fún mi yẹn wọ́n máa gbàgbé ẹ̀ kó tiẹ̀ tó wá lọ máa ṣe nǹkan tó dáa wọn ò ní rántí anything mọ́ o gbọ́dọ̀ lọlé o. wọ́n wá ń kọ́. èmi máa struggle as usual. mo lè máa lọlé tí wọ́n fi wọlé sábẹ́ bíríjì mi báyìí wọ́n láti tẹ̀lé mi ká lọ ní. Wọlé ọmọdé ń ṣe ẹ tí n bá tẹ̀lé ẹ lọ́lé yín sí ìwọ tó ń bọ́ wọ́n tún wá máa bọ́ èmi náà problem yẹn á pọ̀ sí i kò ní wà fẹ́ẹ̀ lórí mọ́mí ẹ̀. màá explain situation ẹ̀ fún mọ́mí mi mọ́mí dẹ̀ máa understand mi ò lè fi ẹlẹ́sàárẹ̀ bí kémi wá máa lọlé tí wọ́n tẹ̀lé mi ká lọ sílé wa èmi náà máa lọ sílé. Wọlé try to understand ní ìlú bẹ́ẹ̀ lọ ìwọ ṣáà lọ tọ́jú ara ẹ̀. mi insist tẹ̀lé mi ká lọ mọ́mí máa understand mọ́mí máa tọ́jú ẹ̀. ok mama ro. ó sọ pé oníbọ̀dà lamẹ́ríkà ṣoṣo pé bọ́dà yìí kí ẹ báyìí mo sọ̀rọ̀ láti bèrè o ṣùgbọ́n ìfẹ́lẹ̀ kò máa sọ́fà báyìí. ẹ̀gbọ́n mi kíá fún mi gan ó dé wà very lovely gba tó travel lọ sí America now and then wọ́n máa ń kó kúrò níbi tán bá wà tán bá dẹ̀ ti kúrò yẹn wọ́n máa change address wọn báyìí náà náà wo Morocco so bá ṣe lose contact nìyẹn máa ń kọ lẹ́tà sí ní kí n rí reply mo ṣọ́ pé náà màmá kọ lẹ́tà kò ní sí ibi tó máa lè gbé lẹ́sẹ̀ bá ṣe lose contact nìyẹn but we are very caring. Wọlé mo meet máa níbọ̀ wá kún bàbí nìkan náà àwọn ṣẹ́ẹ̀dì wọn bẹ̀ ó sọ pé ìbọn mi wá ní sometime ago ó ló béèrè mi nígbà tó ṣe máa rọ̀kọ́ ó ló bẹ̀rẹ̀ sí sunkún ó béèrè dákíwá wọn ló ti kú obìnrin mi wọn dẹ̀ ló ti padà lọ ó like mi gan Wọlé mo mọ̀ pé ibi tó bá wà sí ó máa wà mí ó
Màmá béèrè mi. Wọlé. Mi fẹ́ máa láìka àwọn èèyàn mọ́. Torí gbogbo àwọn tó ń bá ti láìka. Nínú kan kú tàbí kí n má rí wọn mọ́. Dad mi, mom mi, àtẹ̀gbọ́n mi. Mo dẹ̀ ti láìkẹ́. Mi ní fẹ́ kẹ́ni tí ìṣẹ̀lẹ̀ sí ẹ Wọlé. Mi ní fẹ́ kẹ́ni tí bá ìṣẹ̀lẹ̀ sí ẹ. Gbàtẹ́gbọ́n mi dá Amẹ́ríkà. First gift to send sí mi ni àṣìgbé márùn kan gbà ẹ́. Mo máa fi pé ẹni tí lè ṣẹlẹ̀ sí mi at any time. Living on the rough street of Lagos. Mi dẹ̀ ní fẹ́ kí jẹ́ mi sọnù pẹ̀lú mi. Just in case. Má fẹ́ kó bá mi tọ́jú ẹ̀ dáadáa. Bá mi tọ́jú ẹ̀ dáadáa. For the bond of our friendship. This is not the public toilet. Ẹlòmíì ò tiẹ̀ mọ ohun tó gbójú mu. Àgbẹ̀kẹ̀lé fẹ́ bàbá wa, bàbá fún wa lóhun gbogbo. Ṣé o sẹ́ni tó bèrè mi wá ṣá? Kò sí sà. Mo rí ìkejì ẹ ṣíìmù àbí kí ẹ ti ń pè bẹ́ẹ̀ wọ́n kó mọ́ àwọn èèyàn ní bus stop fún wandering láago 7. sá mo ní wọ́n kó mọ́ àwọn èèyàn ní bus stop fún wandering láago 7. ó ní kí n sọ fún ẹ pé òun ò tí ì rí owó oògùn tó ń fẹ́ bá ẹ rà pé ó dẹ̀ ní jane tó ń mú fún ẹ kó tọ́jú ẹ dáadáa. báwo ló ṣe máa kó àwọn èèyàn fún wọn dì láago 7. àwọn tó ń kó wọn ló máa béèrè lọ́wọ́ ẹ̀. ẹ jọ̀ọ́ sà ẹ jẹ́ ká lọ gbà. àbúrò mi ò ní nǹkan tí mo lè fi sẹ́tù mọ́rúfà mo tún láti jí lọ bíṣẹ́ láàárọ̀ ọ̀la. olúwa ni olùṣọ́ àgùntàn mi èmi kì í ṣaláì ní mi bẹ́ẹ̀ bá ó mi lọ sí àmì ìdákẹ́rọ́rọ́ ó tu ọkàn mi lára.
ló fẹ́? Mo fẹ́ oògùn malaria ni. O fẹ́ oògùn malaria? Bẹ́ẹ̀ ni ma. Ọ̀gá, ẹ wá wọlé ìlú. Ó lóun fẹ́ oògùn malaria. Ìgbọ́ kí ló fẹ́? Oògùn malaria ni sà. Kí ló fẹ́ fi ṣe? Mo fẹ́ lò ní sà. Ta ló sọ fún ẹ pé o ní malaria? Bí mo ṣe máa ń fi ìrètí bá ní malaria sà. Súnsẹ́. Ẹ sà. Ta fún, ṣe bú ẹ̀ ló wá sọ. Irú èwo ni kí n ta fún ọ̀gá? Ẹni wọ̀n ní ti sẹ́ra ẹni wọ̀n. £60 lówó ẹ̀. Yòókù ńkọ́? £15. Fọ́síbàbà tó kù dà. Ǹtí ẹjọ́ torí ọlọ́mọ fífẹ́ ni ẹjọ́. Àwọn kó ikú àkọsẹ̀ tó parí àǹtí ẹjọ́. Kí tún nìyẹn? £15 ló kó sí ọ̀gá. Wo a ṣe charitable organization lọ́ọ̀kagbó ọkọ̀ lọ sí government hospital wọn àmọ́ nǹkan tó máa ṣe fún ẹ̀ kó owó ẹ̀ kó máa lọ. Àwọn torí ọlọ́run ẹjọ́. Àní kó máa lọ kó má lè kọ́sọ́mà fún wa. Ẹjọ́ sí ọlọ́run. Wọ́n kò máa lọ ní kí ló ṣiṣẹ́ gan náà. Ẹni sùúrù. Màdàmú ẹ wọ́n dá lóhùn. Ó mú ọ̀bọ̀ fẹ́ ni mà. Ń gbọ́, kí ló ṣe ẹ́? Mo ní malaria ni mà. O ní malaria. Bẹ́ẹ̀ ni wọ́n. Èló ló wú ẹ̀? £60 ni. Ẹ ṣí mà. Ẹ ṣí mà. Ẹ ṣí mà. Gbà. Tó bá ti délé, kó lo 4. After 6 hours, kó lo 2. Ọjọ́ kejì kó lo 2. Ọjọ́ tó bá tún tẹ̀lé kó tún lo 2. Ẹ ṣí mà. Pẹ̀lẹ́. Ẹ ṣí mà. Kò dẹ̀ rest ara tó bá délé o. Yes sir. Mi lè ríṣẹ́ fún ẹ. Mo ò níbi tí mo lè gbà ẹ́ sí. Civil servant lèmi náà. Ìlú là ń gbà lọ́wọ́ oṣù. Pẹ̀lẹ́. Bẹ́ẹ̀ tẹ̀lé sọ́wọ́ oṣù. Iṣẹ́ tí máa rí bi jẹun kí máa rí bi sùn sí. Mo jábẹ́ step yín. Àbúrò mi àpọ̀n lè wà. Kò síbi tí mo lè gbà ẹ́ sí. Mi ìdẹ̀ léyàn tó fẹ́ gbọmọ ọ̀dọ̀ lọ́wọ́ tí mo wà yìí. The only help tí mo lè ṣe fún ẹ ni pé £100 ló kù lọ́wọ́ èmi náà. Mo lè afford láti fún ẹ £50. Ó ṣe pé mò ń tọrọ bára mọ́ mi. Mo mọ̀ kó o tọrọ bára pẹ̀lẹ́. Ṣé ti gbọ́? Ọlọ́run agbálànà ti ẹ̀ bá ẹ ṣe ti gbọ́. Pẹ̀lẹ́ ṣe ti gbọ́. Mo pé ojú ẹ̀ ń funfun. Ojú rẹ̀ funfun mọ́. Mo pé lọ́wọ́ ẹ̀lẹ̀ wo mí ojú mi. Ṣé kí n ṣe pé ó ti lóyún? Mo pé mo gbé ayé mi ṣe mo gbé ọkàn ní ọdún ní sómi mo gbé ọdẹ fún mi títí ọdẹ ṣe fún mi mo gbé ọkàn.
Kẹ́ni ó ti ṣàánú mi. Mú mi ẹ jọ̀ọ́. Mo mọ̀ pé mo ti disappoint yín. Mú mi ẹ jọ̀ọ́. Mú mi ò lòun máa fẹ́ mi. Gbogbo owó, gbogbo aṣọ, gbogbo oúnjẹ tí mo kó wálé, òun ló kó fún mi. Mo ti fi gbogbo owó tó wà lọ́wọ́ mi, mo ti fi kọ́ ọ̀rẹ́. Tí mo lọ sí ọ́fíìsì ẹ̀wọ̀n oúnjẹ wọlé. Mami, the last time tí mo kọ́ àwọn lọ ti travel kó lóun ò fẹ́ ní mímọ́. Ní ẹ̀gbọ́n ti jẹ́ mo ti jẹ́ mi pé mo ló ti ṣe mo pé ìwọ mi tó ń gbé wọn ní ọ́fíìsì ẹnìkan ni wọ́n mọ̀. Mọ́mí ẹ jọ̀ọ́ ẹ bá mi wọ́wọ́. Mo pé mi ò lówó kí ló fẹ́ fowó ṣe bó ni ti fẹ́ rí. Mọ́mí mo láti yọ kúrò. Don't say mo pé. Mọ́mí yẹ ká wá objective ẹ̀yin náà èrò dáadáa mọ́mí. Kò sówó ní kò sí anything we can barely afford to eat. Títà ní bàjẹ́ inú wọn ò ní dùn. Àwọn ọmọ mi ti wọlé ti sọnù. Kó tó wá dé kó wá bọ́ ọmọ ike nù lé mọ́mí ẹ̀yin náà máa blame mi lẹ́fẹ̀. Mọ́mí ẹ̀jọ̀ ẹ bá mi wò ó. Ìyàwó ni mí. Ìyá òṣì ni mí. Ìyàkíyà ni mí, ìyá alánú. Mo ní mo wà tí gbogbo eléyìí jẹ́lẹ̀ sọ́mọ mi. I'm a failure. Kì í ṣe failure mọ́ mi. Ti ẹjọ́. Mọ́mí ẹjọ́. Mọ́mí ẹ̀yọ́ mi jà. Mọ́mí mi lè bímọ. Mọ́mí I don't want to baby ẹ̀yọ́ mi jà. Mọ́mí ẹjọ́ ẹ̀yọ́ mi wọ́pọ̀. Sí, mamá. London and here, but mistakenly born in Africa. Oja, mama, bàbá kan ti bẹ̀rẹ̀ sí ní ṣe rectification at the same time remedy. Praise God. Hallelujah. Wọlé owó blo jẹjẹ ọmọ kí ló ń ṣe é tó lọ dàbí wèrè mi ń ṣe wèrè ìwọ notice pé àwọn èèyàn ń yà fún ẹgbà tó ń bọ̀ ṣá. wọ́n ń yà fún mi. ọmọ eléyìí tí wàá lé o ìwọ tí mo ti rò pé wàá ti parí yunifásitì olú ẹ̀ ò tiẹ̀ mọ iye ọdún náà fi ń ka yunifásitì ọ̀hún gan-an but at the same time o rántí gbàtà ríra yìí ni primary 6 nígbà tó ti lé mi tó sọ pé àwọn ò mọ̀wé
ẹ̀yin dẹ̀kẹ̀dẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ṣe ń ṣe first lẹ́yìn ṣe second ọlọ́run dẹ̀ fi third sínú ọ̀rọ̀ ẹ ọmọ tí mo rò pé ti wọ yankee fún scholarship kí ló wá ń ṣe é tó lọ dàbí ẹ̀gbẹ́. jẹ́jẹ́ àtìgbà tí dáàdì ti lọ sí. ọmọ ṣé long story ni àbò fẹ́ fún mi summary. story yẹn gùn. wo wàá ní sùúrù fún mi ni àwọn boys ló lọ lọ́kàn ẹ̀ mo dẹ̀ láti mú wọn ìdíṣẹ́ ni mo wà tabakiri lọ má máa padà dé màá bá ẹ bọ sórí wóró ọkàn yẹn tó bá ti dé wóró yẹn kó yà sẹ́gbẹ̀ẹ́ kan wàá rí àǹtí kan tó ń ta ráìsì rí sí lórúkọ ẹ̀ tó bá ti dé bẹ̀ sọ pé mo ní pé kó wá dúró dè mí bọ̀tọ́ má lọ ń rò wípé wèrè ní ẹ ìwọ sọ fún ẹ pé kò tí ì wẹ̀ ń bọ́dì ìjọba ọlọ́run dúró dè mí bẹ́ẹ̀ o wọ́n lẹ́gìtì wèrè ò dáa o later now ìjìnlẹ̀ ránsìtì bàbá aláyé. ọmọ òsì tó ń dín jọ ẹ̀. ọmọ ọ̀tá máa lọmọ ẹ̀ ọmọdé ọkọ ẹ̀ ni mo bọ́ sí ẹ. má fọ̀rọ̀ dá gbọ́bọ̀ ìdá mo support ẹ̀ òun náà ẹ̀. mo dé bẹ̀ yẹn fake boost ni mo gbélé lọ. ẹ bá nǹkan fẹ́ máa gbà lálọ́ bá yẹn. máa ń rìn iyọ̀ ebi ń pa mí. kí ló kó sí ẹ náà. àní ebi ń pa mí. ẹ mọ́wọ́ ẹ wá. àtùpọ̀ náà ń gbèsè màmá ebi ń pa mí o. ayé ni o yàgbé mọ́tò ní tiẹ̀ wá sẹ́kọ̀ọ́. máa ń rìn sí. kò sí ẹ lọ. èwo ló fẹ́ ní o má jókòó lé káńtà mi má wo káńtà fún mi. èwo lẹ ní ẹ má bínú. ó dáná ọjọ́ kò wá tó láìsí wá fún ẹ kó káàkiri àjẹ fún wa. àdìrẹ́sì àtẹ̀bá ní o. ṣàbọ̀ ọmọ olùkú ẹ̀ kó. ìwà ìjáwé ní ẹjọ́ kì í. olóṣì jàdìjàdì. ó ga jì ọmọ ìwọ nìkan ló fẹ́ jà dúró eléyìí. wọ́n gbélé ẹ lórí. kò sí lórí mi ilẹ̀ mú bá. owó wà ní tiẹ̀ nínú ẹ̀. ojú ẹ̀ ti lè le jù tí n bá jẹ́ kí ló fẹ́ ṣe ń sìn. tọ́ máa bí ẹ̀rẹ̀ ìwọ mú kan nù ẹ̀ tí màá ní gbọ́ ẹ̀ fọ́ tọ́ máa bí ẹ̀rẹ̀ mú kan nù ẹ̀. nínú ẹran yìí. ìwọ mú kan nù ẹ̀. èmi ò ní mẹ́yọ kan máa kó mẹ́ta. Jùgúnù. sagbara ẹ irọ́ mi ì tẹ̀ wá. mo dà mẹ́ẹ̀kan lẹ̀ sagbara ẹ. Jùgúnù mẹ́ẹ̀kan lẹ̀ mẹ́yì. wo sagbara ẹ ṣótán. rẹ lọ wéré. kó sí ẹ lọ́jọ́. ayé mi ti jábọ̀ ṣe ló fẹ́ gún fọ́. bá mo ń ṣàkárẹ̀ ni ẹni tá abẹ́rẹ́ òpè abẹ́rẹ́ kú mẹ́ta tó lóko làánú. sórí ẹ yìí wà pathetic gan biography ẹ jẹ́ wọ́n máa kọ́ sínú ìwé á gan ó máa kún ni. ah but at the same time bẹ́ẹ̀ mi ṣe wà ẹ́ mi ò lè ní mi ò mọ̀ ẹ́ rí màá dẹ̀ help ẹ èmi á settle our boys màá mú ẹ wọ company ó ṣàdúrà lẹ́ẹ̀kan nígbà tá à ń rọra tá à ń jáṣẹ́ mọ́ra area boys èrè tó pé mẹ́ PLC ni tó bá ti wọ company tó ti bẹ̀rẹ̀ iṣẹ́ wàá máa ṣe ṣu wàá ṣe ṣu ẹ ìwọ gan wàá padà sílé fine láì jọjà because bẹ́ẹ̀ mi kàn wò yìí owó tèmi ọjà àgbáná cocaine ìròyìn ẹ̀wọ́n tí mò ń fọwọ́ tèmi jẹ nìyẹn my advice to you ni wípé tó bá dàbí pé o ti wọ company ọmọ má try ẹ o. how fine. ó ṣe jẹ́jẹ́ àmọ́ mo ò lè ṣe irú iṣẹ́ yẹn mo ò lè ṣe iṣẹ́ yẹn. o ò lè ṣe kí ni o ò lè ṣiṣẹ́ kí ló wá fẹ́ ṣe. tó bá lè yá mi lówó kí n fi ṣe business máa dáwó yẹn padà fún ẹ. wo ọmọ èmi ò lówó tí máa yá ẹ tó máa lọ gbé gbági o ò ráwọn finance houses ni pẹ̀lú bó ṣe jẹ́ pé wọ́n wọ ọjà lọ wọ́n lọ ń gbowó púpọ̀ nínú wọn ló ti kó gbá wọlé for your information bí mo ṣe wà ẹ́ mo lè san àwọn boys tí máa san wọn lọ lọ́tún tí mo san wọn lọ lọ́sì wọ́n á gba ẹ̀wọ̀ company straight wàá dánmọ́ company gbogbo iṣẹ́ ti wà PLC ni bó ṣe wà nìyẹn o mo ní tàn ẹ́ mi ò lè yẹ lówó kó fi bẹ̀rẹ̀ òwò kan. mo ò mọṣẹ́ yẹn ṣe. mélòó lọ fi mọṣẹ́ ìgbà mélòó iṣẹ́ yóò ní ká application tó máa fi wọlé sẹ̀ direct entry ni bó ṣe wà ẹ́ by the time tó bá máa fi move pẹ̀lú àwọn boys 1 2 3 days ọmọ wa blend bó ṣe wà nìyẹn. rọra. jẹ́jẹ́ má múlù wèrè wá sí bímọ o. màmá eléyìí ò ń ṣe wèrè ó kàn jọ wèrè ni. jọjọjọjọ má lè kọ́sítọ́mà fún mi mi ò fọ́ sí o. kọ́sítọ́mà mélòó ló ń wá bíbá yìí òun là ń jẹun ìrora ló ń bá wa jẹun lórí tébù tó bá dọ̀la ẹ má sí mọ̀ ọgọ́ yìí gan láti wá kan ṣe sí i. máa bọ̀. nǹkan láàrin gbogbo ìlú bàbá tí mi ò rẹ kó lè súnmọ́ bíbá yìí súnmọ́ síbẹ̀ rọra náà ọmọ wo ìwọ délé mi gbà lọ́wọ́ mi kí ló fọ àfo náà wo bó ṣe wà yìí
agbọ̀nkọ́ ara ẹ̀ gbogbo tíbi ara ẹ̀ one time gbogbo ẹ̀ ló máa wú jáde tó bá di eléyìí tó fà á lẹ́ẹ̀kan bó ṣe wà ó lè cure AIDS kan for your information kò sí nǹkan tí ó lè cure ó cure anything curable gbà lọ́wọ́ mi. jẹjẹ èmi ẹ mú sìgá. àwọn aṣọ ẹgbẹ́ lè jẹ́ sìgá ewé ọ̀la ló ń pè sìgá ó mọ yàtọ̀ nínú ewé ọ̀la àti sìgá ká gbá kó gbà ó kéjẹ láì tẹ̀ fún ẹ. ìwà òránṣẹ́ á dáhùn. gbà lọ́wọ́ bí gbà kí ló fòfò ó dẹ̀ ń gbọ̀n gbà fàáságbárí one time gbogbo kọ́ ara ẹ ló máa wú jáde gbogbo ẹ̀ ló máa gbọ̀n jáde one time go ahead one má wèrè má wù jáde fàáságbárí ẹ. ọkẹ náà ayé jẹjẹ sọgbó ti ṣe é ṣe. ẹ̀yin boys èmi fún wa sọ fún yín sí pé bí bàbá ṣe wà yìí allied commissioner for special duty. ọmọ àlè ni ẹ kí ló ṣe ẹ wèrè yẹn ò tán lára ẹni mádùúgbò tí ní stay o agídí náà fi gba ìṣúná ẹgbẹ́ wa yìí o kò yí ẹni à ń ṣiṣẹ́ ajé òun rẹ́rìn kí ló fa láfà kí ló fa láfì fún ẹ. sọ fún mi. nígbà tó bá máa ṣe owó mi tó ti ṣe owó sẹ́ tó bá ti mix chemical advice nígbà tó bá ti títọ́ sí i owó mi jáde. tó bá ṣe bí wèrè á ṣí ẹ wọn á dẹ̀ ṣí ẹ kó mẹ́ẹ̀ sọ̀rọ̀ pé tí pàtàkì fi gbẹ̀ẹ́ sí bí o ṣe bí wèrè débi o tún ṣe bí wèrè orí ẹ̀ yí ni orí ẹ̀ yí orí ẹ̀ ò yí ọ̀yà àsọ̀rọ̀dọ̀ àbọ̀yà orí ẹ̀ ò da ọmọ àlè. wáá ṣọ́ bàbá wẹ̀ lódò gbogbo ọmọ kéyàwó ọ̀sẹ̀ ẹni tèmi ni yóò gbà tèmi ni yóò mú. àwọn aláàrú làwọn àwọn arẹ́jà ti sí bàbá ọjọ́ bàbá àlàní aláyélúwà bàbá wa wọlé sí lára ibà kaba mọ blessing àgbàlagbà oyè àbọ̀là wa jẹ́ fún yín o àwa ọmọ yín ókè báyìí bẹ̀rẹ̀ iṣẹ́ lè ní ọpẹ́lọpẹ́ bàbá God Chineke the first àtúnwàṣe the first bàbá àlàyé. wá ṣé o wá ka poetry ní àbò wá fún mi ní situation report. situation report là wá fún yín bàbá àlàyé mo ṣe ń sọ lọ bàbá àlàyé òkè látàárọ̀ báyìí bẹ̀rẹ̀ operation ọwọ́ ọ̀sán la tó rí ọwọ́ musa bí kéde kan ṣe lọ lálẹ́ lọ́wọ́ ọ̀sán nìyẹn mo yẹ sọ fáwọn boys pé òkè except mo yẹ wọlé sí kéde ẹ lára nìyẹn mo yẹ pàmò wọlé tẹ mo sọ sí big j iye ọrùn pẹ̀lú ẹ̀ kí mo dẹ̀ lọ bá wọn junction ní pé òkè kí ló ń ṣẹlẹ̀ mo bá béè lọ́wọ́ kéje yìí pé èèlò ló wà nù pọ́s ó ní 1000 ló wà ń bẹ̀ mo dẹ̀ lọ bá big j bí big j ṣe ń kó 950 lé mi lọ́wọ́ nìyẹn mo ní kí ló ṣẹlẹ̀ pé 15 naira tó kù ó ní atẹ́gùn ó ní afẹ́fẹ́ ó fẹ́ 50 naira lọ. afẹ́fẹ́ fẹ́ 50 naira lọ. kan tó sọ fún mi nìyẹn. pé 50 naira ti di national flag. ọlọ ìjì tó jà ni o ti gbé gbogbo yín lọ sí unemployment level. bàbá àlàyé má ṣe yẹn torí ẹ lèmi ṣe wá fún yín situation report èmi àwa máa lọ́ọ̀yà sí títí dọjọ́ kú yín ni bàbá àlàyé
títí dọjọ́ kú tèmi so ẹ̀yin boys still on plan mi ẹ fẹ́ overthrow mi. bàbá àlàyé ẹ fẹ́ pa mí. bàbá àlàyé nǹkan tí mo mí nǹkan nìyẹn in fact bàbá àlàyé ó dáa àwa máa lóyà sí títí dọjọ́ kú tàwa ni. títí dọjọ́ kú bàbá gbogbo yín pátápátá. bàbá àlàyé. ìyàwó ò ní bàbá mọ́ bàbá àlàyé ẹ̀yin lẹ kù fún wa at the same time bàbá kú ẹ̀yin lẹ kù fáwa àwa dẹ̀ máa sìn títí dọjọ́ kú wa ni. lọ pe Big J wá fún mi. bàbá àlàyé at the same time bàbá àlàyé mo fẹ́ fẹjọ́ kéíjè tó wà lẹ́gbẹ̀ẹ́ mi mo fẹ́ fi sùn yín. bá a ṣe bẹ̀rẹ̀ operation yẹn bá rí fine boy kan bá dẹ̀ ṣe ń kíra fún nìyẹn ìṣe ló lọ ń rẹ́rìn throughout ṣá. mo fẹ́ kẹ́ bá mi wọ́n ẹ̀ gidi gan ni kó má dọ́rọ́ ẹ̀ wò mọ́. ṣé kò ṣe pé wọ́n ṣépè fún ọ̀bọ ẹ̀ ṣá o fẹ́ máa kọ́ mi ní administrative procedure ọlọ́run máa ní kó pa ọ̀bọ̀ yìí o fẹ́ máa mẹ́gbẹ́. bàbá àlàyé kò tó yẹn. get out of my sight kó pe Big J wá. bàbá àlàyé. ìwọ wọn ló ń bóyin ó fẹ́ bàṣẹ́ wa jẹ́ ó lọ ń bóyin ṣé wèrè yìí ò tí ì tán lára ẹ̀ tó lọ ń bóyin ó fẹ́ bà respectable and responsible job wa jẹ́ àbí nítorí pé wọn ò fún ẹ ní prerequisite wa ló wá lọ ń bóyin. mi bóyin bros. èmi ni bros èmi bros bàbá ẹ ni bros ìyá ẹ akúṣẹ̀ yẹn ni bros gbogbo lẹ́yìn ni bros bí mo ṣe wà yìí bàbá ni mo jẹ́ ní gbogbo area yìí bàbá anybody ọlọ́run bàbá ẹ lèmi bàbá ẹ ó borí mi lélẹ̀ ni ọlọ́run tó bá jẹ́ gbà tó rí mi ń take a walk ni màá nìkan so àpò cement 50 kg mọ́ ẹlẹ́sẹ̀ wọ́n lọ drop ẹnu làágùn. ẹ jọ sá ìjọ mi tó bá tún lọ operation lọ mò ń bẹ́ẹ̀ sọ̀rọ̀ ń gbórí sá gbórí burúkú ẹ̀ súnmọ́ mi kí n tú kẹlẹ̀bẹ̀ sí i. kẹlẹ̀bẹ̀ gan ò jáde orí burúkú ẹ sọ kí n má tún lọ kó àrùn orí burúkú ẹ mọ́ ti kẹlẹ̀bẹ̀ mi. ò ní jáde kúrò níbi kó kórí burúkú ẹ kúrò níbi wò tí ò ní dá fún ilé ayé ẹ títí láéláé àmín. education lọ́la ni bàbá mi. àwa tẹ̀lé lé. education ló lè wà ẹ́. bàbá mi tẹ mọ́lẹ̀ kó kọjá bàbá. bàbá àlàyé òkè àwọn ọmọ ìta làwọn wà. bàbá àlàyé ṣé o ń bàjẹ́. so plus money that is what makes an alaye one man looking sexy. Àfàìkọ̀kọ̀ rèé commissioner for special duty. ìwọ ṣe ti wà nípa. àní báwo ṣe wà yẹ yìí boys a máa kú sọ̀rọ̀ bàbá. no more but you. bàbá mi ẹ jẹ́ inú mọ́tò bàbá jọ. àlàyé ẹbí lórí wọ́n olórí gàrí ní ẹ̀rọ òṣòro èyí ló ẹsẹ̀ tí wà ní bọ́ṣá irun ni bàbá tẹ̀ wọ̀ yìí ń bọ́ tẹ̀jì èyí ẹnu ẹ̀ ń kọ́ ìbọn irun ẹ̀ ń kọ́ ìbọn àlọ́kọ́lọ́ tí
bàbá tún fi ronú kan kọ́. mi ò ní ìdúró ọbí wọn ṣe fojú bàbá yìí mo rí gbèsè ayé mi mo rí future mi. against Galaba. lọ sí wọn wá ṣẹ̀ṣẹ̀ kó ṣe kúrò lọ́nà máa bàbá nana mú ìyá pẹ̀lú gbogbo ẹ̀sà bá fún ẹ látàrọ̀ wá sí bàbá yìí náà ti wájà. ẹ ló fún bàbá ètò ńlẹ̀ máa bá náà bá mú jáde bàbá sì máa gbé bọ́ọ̀lù jáde bàbá fàìbá máa ń rò táwa corporate car yìí. ẹ máa wà mọ́ olówó ìṣá. àwọn oṣù olóṣì bàbá àwọn oṣù olóṣì sọ̀rọ̀ mi ti yẹ bàbá so ó kàn dẹ́pì bíbọ́dì ni ò lẹ́ńjìnì àwítà ẹ̀mí o sàtàrí bí apẹ́ túwó apá ìhànkú bíi torogún ẹlẹ́ran. àwa mọ sórí ẹ̀ gan. àmọ sórí ẹ̀. ó yà wò ramọ́tò yìí ni kẹ́. sẹ́ńsà ò tó dẹ̀ yẹ lọ́wọ́ tó fi ramọ́tò yìí wọ́n máa gba mọ́tò lẹ́yìn Jesus name. in Jesus name. kó o ní òòrùn làwọn ará oṣù ọmọ tó ní òkè. ẹ̀yin boys all for my prayer withdraw. all for my prayer withdraw. Báwo ni? Ó máa yàtọ̀ lẹ́nu kẹ. Àbí kìíní tó bá mi sọ̀rọ̀ ẹ̀ lánàá ló wá gbà. Owó palẹ̀ gbogbo bẹ̀yẹn mọ́ fún mi. Èmi gan-an mo lọ bẹ́ẹ̀ gbà ń láti lẹ́nu. Wá o, sórí owó ìyàwó mi kò fi ṣe nǹkan rí. Torí lọ́jọ́ kìíní àná tó wá bí ìwèrè lèmi pè ẹ́, mo rò pé lára àwọn wèrè tí ń bugi jẹun. Kí wò gan tiẹ̀ ṣe lè rórí ẹ láàrin gbogbo wọn tó fi lè máa ṣègbè lè ní méjì mẹ́ta tó fi di owó gidi báyìí. Ǹjẹ́ tí ẹ mọ iye tó jẹ́? This is 10,000 naira. Adéwù mi kò fi ṣe nǹkan gidi kó má farawé wọn wò wọ́n ṣe rí wọn. Bó bá dẹ̀ ti yọ ara ẹ̀ kúrò láàrin wọn má tún padà wá bímọ o. Gba owó èkó lọ fi ṣe nǹkan gidi. Ṣùgbọ́n ẹ ṣe wà. Olúwa ló ṣe. ẹ̀yin ilẹ̀ ṣe jù bẹ́ẹ̀ bá mi tọ́jú ẹ. Àwọn ọ̀wọ́ rẹ̀ máa jẹ. ẹ ṣe wà. Olúwa ló ṣe. Fi ṣe nǹkan gidi má kó fóbìnrin o. Jọ̀ọ́ o. Ṣé yí ẹ báyẹn? Yes sir. Ok máa jẹ. Ó dàbọ̀ o. Jẹ́jẹ́. Oh blow my body mi iṣu ńlá ló kó dání yìí o at the same time mo dúpẹ́ fọ́lọ́run pípẹ́sẹ̀ ìwọ lè tún ilé ìjọ ó rántí last time tí mo pàdé tí a mo bẹ́ẹ̀ sọ̀rọ̀ wípé ọjà owó tí ò pé ni ọjà táwa ń jẹ òun ló jẹ́ káwa lè túró ilé ìjọ ọmọ òun láti fi ṣe nǹkan tó dáa. Jẹ́jẹ́ gẹ́gẹ́ mi sọ fún ẹ lánàá mọ́mì máa lọ kó fún mọ̀ kó ti pẹ́ gan-an tí mo ti rí wọn. pàdí mi ó yẹ ṣe ń sọ̀rọ̀ ni ṣòrówó yìí òun láti kó fún mọ́mì kan fi ṣe nǹkan tó dáa by the time tó bá tún máa yọ sí wọn wà á rí wọn in new form mọ́mì àti wà pa inú ọ̀gán á dẹ̀ dùn owó blow ọmọ I see you I jolly I see you I pleasure pàdí mi. Bíga ti dé o. Kọ́lá. Ìwọ́n tó bèrè wọ́n ti mọ̀ fún nǹkan tó máa bèrè náà nìyẹn. Iṣẹ́ àti bá yín chata bisikíìtì àti sweet kọ. Skul ńkọ́, mọ́mí ńkọ́. Ẹyẹ wọ̀nyí, kí lè ṣe bẹ̀ yẹn? Kí lè ṣe bẹ̀ yẹn? Ọya, ẹ wọlé. Ọya wọlé kíákíá. Ìdè bá ní káyé rí o. Pẹ̀lẹ́ wà ní rí. Ẹ máa ṣọkàn gírí náà ni o. Ẹ ṣe o. Ẹ pẹ̀lẹ́ ẹ wá dà wá rí nínú ẹ tó wà lẹ káàbọ̀ ẹ lẹ wá. Ẹ ṣe o. Ẹ ṣe o. Ẹ ṣe o. Mo ṣe. Láti jọ. Má sunkún mọ́.
èmi mo ti kiri àbẹ̀jì tán mo fẹ́ mọ̀. máa lọ. má bọ̀ àjókòó. ẹ̀jẹ̀ kó àmójúbà ọlọ́run ò ní jẹ́ kúrú ẹ̀gbá o. wá jókòó. lọ́kọ́ wá jókòó. òbúrò ẹ ṣeun ẹ pọ̀ rẹ̀ ẹ káàbọ̀ ìyá mi jẹ́ ìyá sara gírí oṣù ẹ̀kọ́ tọ́jú màmí ẹ̀ o tọ́jú mọ́mì dáadáa ò ṣùgbọ́n. ó ti tó lábẹ́jì pẹ̀lẹ́pẹ̀lẹ́ ó ti tó ṣaragírí ṣòtúgbọ́ ṣaragírí o wọlé ṣó mọ̀ pé kò sẹ́yìn kankan àfọlọ́ dídé tó dé ṣe ni kò tọ́jú màmí ẹ̀ dáadáa tọ́jú ẹ̀ dáadáa kò tọ́jú àwọn àbúrò ẹ̀ ọlọ́run á wà pẹ̀lú yín màá tún padà wà wò yìí ẹ má sunkún mọ́ ti tó. Olè bàbá ẹ ti kú. Ó ti lọ. Your father is dead. Kí ló padà jí? Bàbá mi ò yá ni. Ó dẹ̀ ní kó ṣiṣẹ́ abẹ fún. Wọ́n tètè ṣe. Òkú tó pa bàbá ẹ̀ nìyẹn o. Ó dẹ̀ ti sí sínú prison graveyard. Ẹ máa sunkún mọ́. Wọlé. Mo ti rí gbádùn owó yìí. Wọlé. Àwọn ló ti rí. Ṣé tí mo ṣe mọ́ mi? Irú iṣẹ́ wo ló ṣe Wọlé? PR ni mo rí. Public relations fún ta ni? Ẹ má wọrí nípa yẹn. Clean business ni. Mo pé ṣẹ́yún ni.
Sori ìwọ wọn ló tuntun wá níbí wo èmi ti kìlọ̀ fún ìwọ ọmọ tẹ́lẹ̀ èmi mi ò ti fẹ́ nílé tèmi again tí o ti yẹ̀yìn sìn eléyìí nísìn ó wọlé nísìn àwọn tẹ́nà tèmi aago 8 wọ́n tilẹ̀kùn ẹ̀rù ń bà everybody tó bá pẹ́ nísìn wọ wàá gbé ìbẹ́ wàá nẹ́ sí yẹn wàá yìn pí wàá pa yẹn ìwọ. Baba landlord. má gbé mi ní baba landlord níbi. wọ́n ní kẹ́ má pa wọn ní baba landlord. kí ló ṣe jẹ́ gbẹ́mí ẹ̀dákẹ́. tó bá jẹ́ pé ìwọ ní àbúrò tiẹ̀ tó kù tí wọ́n dé ṣe gun ilé ṣé wàá fún àwọn èèyàn ní 2 bedroom flat kọ́bọ̀ wọn sọ. kò ní àbúrò tèmi mi ò ní jogún ilé ẹ̀ ṣé ti gbọ́. èmi ò fẹ́ lóye níbi wàá sọ ọmọ tiwọ èmi ò fẹ́ rí níbi at all. Baba landlord ẹ ní sùúrù ojú ló ń rojú ṣàánú ọkọ ẹ̀ ó ṣẹ̀ṣẹ̀ kú ni ọmọ náà tún kú. jáfọ. ẹ ṣàánú ẹ ni. wo ìwọ màmá wọlé ṣé mi ni mo pa ọkọ tirẹ̀ àbí mi ni mo pa ọmọ tirẹ̀ tó bá pẹ́ ní sẹ́sẹ́ pé mi inherita ṣé mi máa inherita àwọn lè ní sí. ẹ ọlọ́run tẹ̀ ní jákè jogún àwọn ará bíi. èmi ò ti fẹ́ ní nílé tèmi again finish. ẹ ní sùúrù yẹn gbọ́ ẹ ní sùúrù o. ẹ má sunkún mọ́ wo ọmọ mi ṣé ìwọ náà ti rí ojú gbogbo nǹkan tó ṣẹlẹ̀ sí ṣe ni kò ní sùúrù o ṣé ẹ mọ̀ pé bàbá yìí oníkébékébé èèyàn kan ni ẹ má ro tiẹ̀ rárá o ẹ ṣe sùúrù o ṣe ti gbọ́ ọlọ́run àdúró tì í. ọlọ́run á kún sí i ní o. ẹ̀yin boys ẹ dààmú ẹ ti ń balẹ̀ jẹ́ lọ ń bí ibà ẹ̀. golden kí ló ṣẹlẹ̀ jẹ̀bù. jẹjẹ ma. ọmọ o bá mi rí jùgùnù. jùgùnù wà lẹ́yìn bẹ́ẹ̀ ó ń parí ọmọ ilẹ̀ kan lẹ́yìn bẹ́ẹ̀. sọ́wọ́n bàbá lòkè. wá o máa ṣe àmì tó bá ṣe tán. orí ẹ pé ṣèwé olùwọ́ máa mú gbókù ni. kí ló ṣe kí wọ́n tẹ́ síbi àwọn boys ń play kàṣí bẹ́ẹ̀ tó. no more for you ala my boy looking sexy. You get lost. ìmọ̀lẹ̀ fún ṣàwọ̀mọ́ àlàyé. Go and look for job my friend I stop. kí ló dé bàbá àlàyé kí ló dé àdéhùn no one but you o dẹ̀ ń ṣakọ the rich also cry o. o yà dá mọ̀ bẹ́ẹ̀. last card. sọ́kù ló bá jẹ́ ní ẹni pẹ̀lú gbogbo last card. iṣẹ́ yóò ní respect ara ẹ̀. kò jọ pé à ń tọrọ bárà in fact ẹlòmíì a máa sá títí kò ní fún wa nǹkankan mo ò rí yàtọ̀ nínú iṣẹ́ yìí àti iṣẹ́ olè. difference wà ń bẹ̀ gan pàdé mi. wà á rọrùn òṣìwò ló ń jáde lẹ́nu ẹ̀. pàdé mi rẹ kí ló ń ṣe ẹ náà. mi ò dẹ̀ rẹ́ lẹ̀ gan viewer ló express yẹn jẹ́ kó express opinion ẹ̀ èwo ní tiẹ̀ gan pam. ṣùgbọ́n ó dìgbà tẹ́yìn boys bá tún ṣàkárá àwọn èèyàn pẹ̀lú bí ọ̀bẹ kẹ́lómi tó lè fún yín nǹkan àwọn olè náà dẹ̀ tún ṣàkárá àwọn èèyàn ní pẹ̀lú nǹkan. tó bá tún sọ̀rọ̀ òṣì bẹ́ẹ̀ máa fi kò fún ẹ lórí. kí ló tẹ̀ ń ṣe bọ̀bọ̀ ìná ta ló tẹ̀ wá mú bọ̀bọ̀ ìwà ní ìbọn ó jẹ́ kó rí ẹ pé a ṣí èrè dẹ̀ ní ẹ èmi bàbá olóṣì èmi ní ẹ mo sọ kọ́lẹ́tì fún ẹ èmi lọ́n bá wà sọ̀rọ̀ wà sọ̀rọ̀ direct ni ẹ jẹ́ òun bá èmi sọ jẹjẹ yẹn náà ẹ wò ẹ bá sọ̀rọ̀ kó rí ẹ pé. má wọ ìfilẹ̀ àmì wọ pẹ́ẹ́t kí ló fẹ́ máa sọ. wà ẹ̀yin boys ẹ máa jàjà òṣì kan bẹ́ẹ̀ yẹn o. ṣé wọ́n ṣe wíwé wíwé. mo lọ ilé ńjọ́ o mo láti máa parọ́ pé public relations ni mo ń ṣe láì mọ̀ pé iṣẹ́ tí ò ní respect báyìí
tó bá tún sọ̀rọ̀ síbẹ̀ máa fún ẹ létí kí ló ṣe náà kí ló tẹ̀ ẹ́ ṣe bọ̀bọ̀ iná àwọn olówó kí ló wà fáwọn olówó tẹ̀sẹ̀ náà ó fẹ́ ṣe é léṣe ni ó fẹ́ ṣe é léṣe ni ó fẹ́ Gentlemen, inú mi dùn púpọ̀ gan-an ní ọjọ́ ènìyàn tí ó ti jẹ́ pé ọjọ́ àkọ́kọ́ tí a máa kọ́ jáde fún operation a nílò láti pa anybody ẹni tàbí abẹ́rẹ́ lọ fún operation nítorí pé kí ni èèyàn tá a bá gba nǹkan lọ́wọ́ ẹ̀ tá a pa ta ló kù tá a máa gba nǹkan lọ́wọ́ ẹ̀ ẹ wo inú àwọn tá a gba gbogbo tó wà lẹ́yìn lọ́wọ́ ẹ̀ irú wọn tí wọn lost life wọn tó máa délé wọn náà kú oríire wọn á tún ṣiṣẹ́ míì láti fi replace gbogbo nǹkan tí wọ́n ti sọnù tí wọ́n bá tún rí yẹn tán tí lókè bá dẹ̀ tún against wọn àtúnjà tọwọ́ wọn náà máa kó sí wa lọ́wọ́ lọ́jọ́ iwájú so mo bẹ̀ yín ẹ jẹ́ ká mú ní philosophy wa nínú gáàngì yìí a ní láti pa anybody please and please. akọ̀ṣẹ́ gbogbo àwọn wọlé. yes. but tí a bá ń rí i pé a máa attack wọn tí wọ́n bá kọ́kọ́ attack wa ń kọ́ mr wọlé gentleman ìwọ́n gbàgbé ni wọ́n ní àìjalè ṣojo tábà ló máa bẹ́ lókè tó lọ bẹ́ sàlẹ̀ ńkọ́ àwọn òjò yọ. jẹ́ kí n ṣàlàyé ẹ̀yin lẹ mọ nǹkan tẹ́ rí kí ẹ tó sọ pé you want me to be the leader. nítorí agbárí yẹn ni agbárí ń jà. kò sí ẹni tẹ́ máa yọ ọ̀gbọ́n níwájú ẹ̀ báyìí tó máa ṣe akọ tó bá fẹ́ bẹ́ẹ̀ àbí kò tètè dáná ẹ sọ ní ẹbùn létí tàbí kẹ́ dún right. nígbà tọ́rọ̀ ti wá rí báyìí ẹ jẹ́ amúlẹ̀ o listen ṣẹ́rí alẹ́ lé òun lẹ́kọ̀ọ́ mi ìjọ máa rìn tọ́mi ikú ló léwu o kó máa di pé wọ́n máa lọ mú ẹnìkan ó máa lọ kàbíàsì ẹ jẹ́ amúlẹ̀ nígbà tó ti di pé à nígbà láti pààyàn mọ́ báyìí ẹ̀mí nìyẹn. inú kan tàbí jọ ń bára lò pọ̀ láti. fi ọ̀rọ̀ ọ̀nù kan lẹ̀ o fọ̀rọ̀ ọ̀nù kan lẹ̀ this time around ẹlòmíì nínú mẹ́fà ní wa onínú mẹ́jọ onínú méjìlá bẹ́ẹ̀ lọ ẹ̀ta nù pọ̀ bí o èmi ò lè fẹ́ kọ́ lọ mẹ́nìkan kó máa lọ ka boroboro ẹ̀jẹ̀ amúlẹ̀ tèmi nìyẹn. anyway tí ẹ bá sọ pé kí abúra náà ní ewé
èmi ò mọ bí mo ṣe ń búra ẹ jẹ́ ká kí ni ká fi búra. ẹ tún gbọ́ ẹ tún máa bẹ wọlé tó tún ṣe bí àsè ó wọ́n bá ṣe múlẹ̀ kí ló lé nulẹ̀ ju pé ká yọ bẹ́ẹ̀ lápò ká lè máa fi ṣára lọ́wọ́ ká máa yẹ kánná owó ara wa ká máa ro ẹ̀jẹ̀ síra lẹ́nu ká máa tú síra lẹ́nu amúlẹ̀ nìyẹn. báwo wà lójú bẹ́ẹ̀ lọ símbọ̀ iṣẹ́ wa lélẹ́yìí tá a bá fi lè búra lásán ògùn rèé ó ti tó. ìyẹn náà dà ìyẹn náà bẹ̀ta dandugule dugule ẹ dalẹ̀ dandugule. Betty kí ló ṣe. ó ṣàyò ni. igbó mẹ́rin ló mú tójú ẹ lé báyìí. ara tẹ́mi wí nìyẹn o sẹ́rí o àìkó falẹ̀ ìfànṣẹ́ o. ẹ ti ká ṣe. ẹni tó bá dalẹ̀ láàrin wa ilé àdá ọ̀rẹ́ abọ́rẹ́ ọ̀rọ̀ abọ́ra ànàmúntọ̀gà tọ́ka bá tó sílẹ̀ padà sẹ́nu mọ́. àwọn iṣu. Get out! Get out! 30 seconds! 20! Give me a turn! Come on! I'll take 50 seconds more! Angela gbogbo tí ẹ ń ṣáàdì ọba balẹ̀ ni. fún àìgbọ́n ṣá o kò máa ń dorí mi rú gan-an ni. handsome and rich and gbajúmọ̀ tún wà káàkiri kí ni wàá tó rí lọ́dọ̀ wa kò sí name it. Anyway wọ́n mi tiẹ̀ fẹ́ ṣe birthday ní next month mo dẹ̀ fẹ́ kẹ́ wá síbẹ̀ kẹ́ wá dàbẹ̀rù you know fẹ́ káwọn èèyàn dá yín mọ̀ gan bẹ̀ yẹn. okay Lego time wo ni and travel padà lọ sí US. Out of 4 to 5 days in a week time like I just spoke. It's very unfortunate I nearly attend birthday mommy but kí ni tó need I mean ní tó fẹ́ gbogbo onídòwò àtúntò lẹ́yìn. Money to 10,000 naira. Oh, small. My phone only 20,000. 20? Honestly. Oh, oh, you are great. 20. In fact, ìwọ ni màá fẹ́. Ìwọ ni màá bá kú fẹ́. Ṣé wo lè ń ṣe díẹ̀? Actually, we're businessmen generally, and we're into properties and manufacturing. And the business is káàkiri, and in Chicago, headquarters were in New York, and in Houston, and in Boston. Lego, jẹ́ kí wọ́n mọ̀ pé a ní ní New York. LA wa ń kọ́. Jẹ́ kí wọ́n mọ̀ pé a ní 13-story building kan ní Chicago ní 32nd Street. Káàkiri. Ẹ̀yin ò fìgbà kan gbọ́ nípa Jùmọ̀ and Lego International rẹ̀ ni.
lórí ẹ̀ríta ẹ̀ríran nìyẹn náà ó jẹ́ kí n tó gbà. àbẹ́ẹ̀ni ni bàbá kú ìwọ gan kú ìwọ ni màá fẹsẹ̀. èmi àbá ẹ lọ. corporate pẹ̀lú abágo yẹn náà fún ẹ má bínú ṣe bọ́ ṣùgbọ́n ní láàrin ọgbà this time tẹ́tí ń kọ́ ọmọ kéèkì dání ó ti tó dáa zọrọ ẹ̀ṣ ẹ gbọ́ bàtà yìí náà ọwọ́ yẹn kọ́ jáde fún wọn ọgbà wáyé ẹ wọlé sí mọ́tò bàtà yẹn náà ti bọ̀ ẹ̀ létí ẹ má bínú ṣe bọ́ ẹ má bínú madam. That's all right. Ẹ wá okòrò kankan lọ́wọ́ yìí. Ọmọ mi. Ìdájọ́ kò sí tó máa ṣe àwọn ọmọ yẹn má bínú sí bọ́. Ẹ jẹ ẹ ṣe ẹ máa rí. That's all right. Ọ̀gbẹ́ni. Ọ̀gbẹ́lẹ́dẹ̀rọ̀. Ọkọ mi o. Ẹlẹ́dàá mi. Ṣáájú mi. Owó lọ yọ ìbọn. Okay, but move. Everyone, move. Yeah! Orí ga. Ìdọ̀nù. Orí ilé. Men. Darling. Yes, baby. Do you believe pé mi ti gba ti orí ẹ̀ jù ṣá? Ló bá rí ilé kó wá gbà tiẹ̀. Orí ilé da country ro. Ìdọ̀nù. Bí gbogbo àwọn girlfriends mi ṣe máa ń sọ nìyẹn. Ló bìlí. Wọ́n gba torí ìbàjẹ́. Orí tó ń jà ní. Orí tó tún gba nọ́mbà. Ó gba nọ́mbà. Pààyàn. Orí tó mú jẹ ni mẹ́. Orí tó ń sọ. Ó speak me. Pààyàn. Okay. Rosa. Gbogbo nǹkan tó ń ṣe níbẹ̀ ni mo mọ̀. Mo mọ̀ every penny tí mo kó sórí table bí gbogbo ẹ ṣe scatter tó. Tí note kan bá dé miss tó bá dín tó jẹ́ pé èmi kan ni mo mú fún ẹ. You pay for it with your blood. Báwo ni? Guess. Èwo ni gbogbo nǹkan jẹ́ kí n máa guess ni. Please. Má sọ mi ní guess machine kí ni wọ́n yẹ sọ nǹkan tó fẹ́ sọ. Ní àgbà. Ta ló ń kọ lẹ́tà sí mi
mi ìrọ̀lọ́rẹ́ kankan tó ń kọ lẹ́tà àbí. o ti pass diploma exams ẹ. ìgbà olùgbà. ẹni mi in fact inú nǹkan dùn káàkiri inú ilé ni nǹkan ń dàdúnú ní nǹkan ń gbọ́dọ̀ kó tètè dé ni ó ní mi ti sọ dùn jù inú mi dùn mí. inú mi dùn àjùmọ̀ ẹsẹ̀ gbogbo àwọn nǹkan tó yẹ kéèyàn ti ṣe kọjá sẹ́yìn ní gbogbo àwọn ilé ìtẹ́yẹ̀ wá ń ṣe sìn pé ó pẹ́ fọlọ́run ṣá ajá nǹkan lọ díẹ̀ náà nìyẹn àbí. ohun nǹkan tí mi dùn fún Wọlé ó sọ pé ó máa kàwé yìí ó dẹ̀ make sure pé ó kà so ìyẹn bá tó dùn. wọ́n sọ fún àní kò jẹ́ ká ṣe marriage wa kó máa kó bọ̀ ṣùgbọ́n tá a bá ṣe marriage yẹn sìn á tiẹ̀ lè páàkì kúrò nínú ilé tá à ń sanwó lójoojúmọ́ yìí ọmọ nǹkan báyìí olè náà lè sáré apárí tọ̀dọ̀ tí yẹn kó lọ́bẹ̀. yes na. gbẹ́dẹ́gbẹ́ kò wù mí mo jẹ́ kí n parí medical school mi. bímbọ marriage tá a fẹ́ ṣe kò disturb education náà. kò ní easy fún mi kí n máa lọ school tí máa ti máa rí tàn sìn tí máa bímọ máa fẹ́ tọ́jú ọmọ máa lọ school ṣé wọn ìyẹn gan lè da brain rú. That's my darling. Ọlọ́run ló ṣe ohun gbogbo ọmọ yẹn Ọlọ́run ló ṣe. fún ìwọ ọmọ sórí bọ́ọ̀sì yẹn rọra gbé àwọn olówó àánú ẹ̀ má jọ fọ́ òòrí tẹlifíṣàn rọra fẹ̀gbẹ́ ẹ fi wọ́n lẹ̀ mọ́ mi ìjàre tẹ́ ẹ bá sí mi báyìí kó wọ́n ṣá ṣiṣẹ́ wọn bí iṣẹ́ ẹ fi ilẹ̀ jẹ́ kán ṣe ẹ ṣá wà òkè pẹ̀lú bíbá ẹ ṣá. wọlé ó kéèké ó dín dín yàrá mẹ́rin mà ní ó rí bí sitting room ṣe tóbi ó máa ṣe wọn ọkọ mi o. kò sí nǹkan tó tóbi wá sí náwó gan. kò sí tó tóbi jù ilé bẹ̀rẹ̀ tí ní ìlú ayé kẹ́hìndé ẹ máa lọ ṣe ẹ ti lọ kó gba àwọn ọ̀dọ́ tó kù yẹn ṣe yẹn sìn ẹ yà ti fojú sí ìwé tí yín ẹ rọra pẹ̀lú àwọn mọ́mì tó rò náà ti pariwo yẹn o. lọ́jọ́ kọjá rẹ̀ tí ìwọ náà bá fẹ́ yàwó sí àwọn ẹ̀ náà ló máa dùn ẹ má gbé bí ẹ má gbé sàn. ẹ ẹ mọ̀ pé ṣe mọ̀ ilé mi rẹ̀ ti níbí kò yẹn sìn tí mo mọ̀ kó lágbá lọ́gbà tàbí wọn fi kó mi báyìí inú lè ti wá náà wọn kó lọ ní èkó yìí lágbá ọba. ìwọ náà á jẹun ọmọ bó o ṣe ń tọ́jú mi bẹ́ẹ̀ ló mọ̀ ṣe máa tọ́jú ìwọ náà bísíǹsì ń ṣe ló máa
mi kò sóyè kí n sọ fún yín. ọmọ ọkọ tí ó máa fún tó bá di ní àárọ̀ lọ àwọn corporate tẹ̀lé sínú corporate ẹ ṣe fi wọ́n sílẹ̀ náà ẹ kó owó lọ sí mọ́lẹ́lẹ́ gbé sọ fún mi. Chairman, 73,000 naira. ẹ fún wọn. Gbogbo ẹ̀. Yes, Ami. And also to it really were important. Look, àwọn ọmọ tó ń wò yẹn náà àwọn náà wà important. Ọlọ́run tó ṣe owó lé aṣọwó táwọn afẹ́rẹ́ àkọ́kọ́ ní step ṣùgbọ́n. Ọkọ mi ilẹ̀ ẹ̀kọ́ àbọ̀ ilé ọkọ mi ilẹ̀ káre ilẹ̀ jókòó ṣé ẹ̀dà àdúpẹ́ báwo ni business ṣó ń lọ dáadáa olóòmù mà dúpẹ́ o. mo ní pé kí n sáré yà ẹ́ báyìí lákòókò náà ọ̀rẹ́ mi kan lọ sí ilé mo rán ní àwọn ọjà kan fún yín ó dẹ̀ máa kú lọ́wọ́ ní Wednesday so bẹ́ẹ̀ fi Friday gba ibi iṣẹ́ àlọ́gba àwọn ọjà yẹn. wòlé then passport àwọn ọmọ yẹn rè. àwọn ìbejì. àwọn twins. gẹ́gẹ́ bí mo sọ fún yín àwọn ọmọdé ń lọ sí UK. ṣé o ò fi pé wọ́n ti kéré jù láti lọ́ọ̀lù ìbò. kéré jù báwo. bọ́dé bí náà sọ máa wá àwọn kan láwọn sẹ́kọ̀ọ́ lọ́jọ́ máa ń bẹ̀. àwọn ọmọ ìbò nìyẹn. ọ̀mì ṣe bí yẹn lójú wọn. wọ́ọ̀mì ọmọ tí ì lọ ẹ ti ní ìsùn. kí n tó gbàgbé yóò jùjú wá bí ó dúpẹ́ ó ní o fóun ní 60,000 kóun fi kún owó ọjà òun last week náà ya Jídé ó wá bí ìṣe ló sunkún tó bá di bómi ṣe ń dà lójú ẹ̀ wàìwàìwà ẹkún ayọ̀ ni o ó lóun fóun náà lówó ṣé o. bedroom mi mo láàkì bí àwọn èèyàn ṣe wọ yàrá méjì mo sọ pé máa jápọ̀ yẹn ẹ jápọ̀ mo fẹ́ kí space wà ṣe ti understand mi mo fẹ́ kí space wà nínú yàrá àwọn ọmọ wọn yẹn ṣe ti understand mi ẹ jẹ́ kí kó wà lọ lóòótọ́ ìwọ̀n sí bí wọ́n sì understand bọ̀dà ṣe kí ẹ ṣàyẹ sílẹ̀ fún wọn. ok ẹ náà dàbí tó bá kù ṣàkẹ́jẹ́ kí n gbọ́ ṣe understand mi ẹ yá ṣe o ṣe kẹ́kẹ́ jọ ó wà ń bẹ̀ jàre ọ̀rọ̀ tó. àtẹ̀tọ̀ fún akéde tó dé ibà ẹ̀ lọ bọ̀tẹ̀ ẹni tí tọ́ba ní ìjà hàn ok ọ̀rọ̀ tó ṣe. Elizabeth Gabriel ní kò lè já mi lẹ̀ mọ́ tí bá ti kólé ìwọlé. Etí ẹ̀ máa nà níṣẹ́. Ọpẹ́lọpẹ́ tipọ̀. Àṣàkárà máa yẹn báyẹn ṣe ẹbẹ̀ sí ní gbọ̀n níbẹ̀ ní bí adìẹ tó yá sóògùn níṣà. Mo fi jáde díẹ̀ bẹ́ẹ̀. Ayé náà ni. Àwọn èèyàn burú fún $100,000 ní èèyàn kan ṣoṣo ló jí gbé nílé iṣẹ́ ìjọba ó dẹ̀ fẹ́ máa gbé lọ bàbá olè ní márùn ún. Adánìkan jẹ níṣẹ́. ẹ dúró ṣé bí gbogbo yìí ṣe wà yìí á máa tó kọ́ odindi ilé kan. Jùgùnì times 90 naira ń lò ń wò yìí. ó tó ń wò yẹn kì í ṣe òkè that's about 36 million naira. Bàtí olè o. Ìkọ̀rẹ́ ìbàjẹ́. Àwọn á gbà sẹ́. Wọ́n á gbà.
Ṣẹ́rí inú máa ń tó jí eléyìí gbé yẹn tó bá rí kan apáyìn àbá olè ògbólógbò ọlọ́ṣà. Ṣẹ́rí ẹ̀yin guys owó tẹ̀ ń wo kì í ṣe owó kékeré o. Pẹ̀lú ìkọjá bẹ́ẹ̀. Á dẹ̀ dá kí wọ́n ṣe nǹkan gidi nínú ẹ̀ tí ẹ̀ máa lè rí tọ́ka sí báyìí lọ́jọ́ iwájú pé mo ṣe nǹkan kalẹ̀ láyé mi. Gẹ́gẹ́ bí tèmi o ádàbọ̀dà ìṣíà tó wà lọ́wọ́ mi yìí mo lọ fi expand business mi náà number 1 kí n lè go international. Then secondly àwọn ọmọ kan wà níbẹ̀ tí wọ́n ní ìyá tí wọ́n ní bàbá tán kò kọ́ ọ̀dà síbi kan motherless babies nìyẹn. àwọn wà nǹkan nínú ẹ̀ máa fún wọn. mo bẹ every one of us níbí báyìí jẹ́ ká ṣe nǹkan gidi nínú owó yẹn jọ. Olúwọlé gentleman listen sori nígbà tí àwọn problems tèmi dé bá mi èmi ò rí society kankan kó help mi ibi tó bá wù ẹ́ máa fọ́n dànù sori o ní tèmi ibi tó bá wù mí lè máa fowó tèmi ṣe nobody má dé advice mi pé n báyìí ní kí n fowó tèmi ṣe n tó bá wù anybody kó fowó tiẹ̀ ṣe lọ́wọ́ tèmi wáyé níbi òde alẹ́ yìí wọ́n ṣe fún mi gbà. àwọn ọ̀làdà lẹ́bi wọ́n á gbà. mo kàn ń sọ tèmi fún mi ní. Bàbá àlàyé. Fine boy looking sexy, handsome boy, pàdé mi. Àwọn enemies ẹ̀ wọ́n máa go behind the cloud. wọ́n ti wà behind the cloud. Honestly. wọ́n ò dẹ̀ lè blossom láyé. Bàbá àjẹ́dẹ̀ mọ̀ pé ìgbà tí gbogbo ìkókó yọ mo hate ẹ̀ gan ṣá. jẹ́gbọ́n fàyà ṣẹ́rí bí gbogbo ọ̀rẹ́ ṣe lè lè ṣàlàyé fún yín ó ti yẹ sí gbàtí mo kọ́ orílẹ̀ èdè inú mi gbé gan-an ìròyìn pé àwọn ohun tí mo ti rí tipẹ́tipẹ́ ní ohun mi kẹ́rẹ́ dàbí ti wà nǹkan tí mo lè fún yín lówó tí mo fún yín nìyẹn 250,000 ó tún ṣe whatever tó gẹ̀lẹ́ bẹ́ẹ̀ ṣe ẹ wo orí náà babaláyé ẹ mọ̀ pé ẹ kàwé gidi with this money tí mo ń wò yìí kò sí business tẹ̀ máa dáwọ́lé mo believe ni tẹ́ bá ti jáwọ́ nínú pé ẹ̀ mú kíní ó jọ pé máa yọrí sí dáadáa ni. a máa bẹ̀rẹ̀ láti krédù ni a dẹ̀ máa blossom wá rí another life la máa wà. ẹ ṣe ẹ promise mi pé ẹ ní mú mú. owó sọ fún bàbá tí bàbá bá ti ta fún our boys ò ní mú mọ́. wọn wọ́n ní bẹ́ẹ̀ tipátipá wọn wọ́n ní bẹ́ẹ̀ tipátipá ẹ má mú mọ́ rárá ẹ̀ pọ̀ tẹ́lẹ̀ bá ti mú mọ́ anytime tí ẹ bá rí ẹ wọ ọ́fíìsì ọ̀dà náà so ẹ lọ́dọ̀ tàn tí ẹ bá tún ráyè débi. Pàdé mi. Bàbá ooo bàláyé ẹni bàjẹ́ sá. Asílẹ̀mí ayé. Owó. Àbúrò mi tẹ́ wọ́n. Àbúrò mi tẹ́ wọ́n. Ó sì yára ságun bí kan. Kíkẹ́ ni máa ta fún ẹ. Mo fẹ́ wọ́n tí olúwa rẹ̀ yóò ṣe. Tààrà tí ẹni náà. Ok. Bọ́ọ̀rẹ̀ àwọn olùwà ni kí o bá wọn pípò ìjókòó lọ́wọ́ náà ṣàkíyèsí. Nígbà tí àgbọn kan jáde láti inú òkìtì ọ̀gán náà tí ó ń bọ̀ sí inú oko yóò bẹ̀rẹ̀ sí ká ilá jẹ. Accountant nìkan ṣọ́ àmì ẹ̀. wọ́n wà ń bẹ̀ bẹ́ẹ̀. Lílù tí ìbọn náà sì dún. Ọ̀dà kó wọ́n ṣe iṣẹ́ kan lẹ́kọ̀ọ́ tó Àgbọ̀nrín náà sì fẹ́ ṣe ké ó náà. wípé mú That's fine. inú ahéré tí ń bẹ ní ibi oko ilá yìí Anyway, ní bàbá mi oh, you hold ọjọ́ this. náà. Sọ fún accountant pé kó prepare letter àwọn ọmọ tí a fún ní scholarship kí wọ́n lè ready kó jẹ́ pé wíìkì máa wọ́n student okay. ṣé pẹ̀lú àwọn 50 tó ṣẹ̀ṣẹ̀ win yẹn náà ká ṣe gbogbo ẹ̀kọ́ ṣe gbogbo wọn á jẹ́ mélòó báyẹn. 385. arórere náà nìyẹn náà àbúmọ̀ ọlọ́run nígbàgbé wa náà. àwọn olè fẹ́ rí ó sì bẹ̀rẹ̀ sí rà lójú ẹsẹ̀ àṣé ìyá mi bàbá yìí ti di tipẹ́ mi. ìyá mi tiẹ̀ ló di àgbọ̀nrín tó wá ń ká ilá jẹ lóru bẹ́ẹ̀ ni ìyá mi ṣe tí ó kú jẹ́ kí bàbá yẹn wọlé. lẹ́yìn rẹ̀ ni bàbá mi náà kú pẹ̀lú. jẹ́ kí wọ́n lẹ́sìn. láti ọjọ́ náà ni mo ti di ọmọ aláìní ìyá aláìní bàbá báyìí ni ìtàn àwọn òbí mi parí ó kù tèmi ó kù iṣẹ́ ọ̀rẹ́ mi. ọlọ́run sà. lórí ètò wa náà la wà
ẹ má bẹ bíríbí ní ra ìjọ bàbá lẹ́gbàá èyí ó ti mọ̀ pé. Ọlọ́run ó tóbi Ọlọ́run ó tóbi. ọ̀dẹ̀ ìgbésókè ìjọ bàbá náà ó sì gbádùn rẹ̀ ní bó ní bàbá tó pè wá lẹ́kọ̀ọ́ àti níjì àdìgbò báwo ni ẹ jókòó ẹ jókòó. Ọlọ́run ti tútù wọ̀ ṣe. ẹ ṣe sàn. ibi ìtóbi ó tóbi gan. ẹ ṣe. Ọlọ́run tó ti tútù wọ̀ ṣe. Ọlọ́run àti ọ̀rọ̀ ìwọ lọ́wọ́. ilé gbogbo àwọn tẹ́lá ti tí wọ́n ti fún ní owó tí wọ́n fi ṣe owó ńláńlá tí ó ti yí wọ̀ báyìí ni wọ́n ti ṣe owó ńláńlá báyìí ní wọ́n ti mẹ́kọ̀ owó. Ọlọ́run ti ràn wọ́n lọ́wọ́. ká dúpẹ́ fọlọ́. kí n má kọ̀rọ̀ fún ìwọ sórí wàhálà ọmọ mi wàhálà ọmọ mi báyìí. èrò wàhálà ò ní ẹ. sórí èmi lọ ṣe mistake èmi ti lọ pa mo yá owó ní báàkì èrò wa fi ilé yẹn mo fi ṣe collateral business tí mo fi owó fi ṣe ó náà kọ mi kó ṣiṣẹ́ ìsìn wọn kọ̀wé sí mi pé ọ̀sẹ̀ méjì tèmi bá dá gbogbo owó tó kù padà ilé tèmi. ó tẹ̀lé tó gbà lọ́wọ́ báńkì. ó tóbi. ẹ sọ èlò ni. $230,000. $230,000. kò sí tó jọ bẹ́ẹ̀ supreme flour lèmi ń lò supreme flour bẹ́ẹ̀ ni flour supreme ni mo fi ń ṣe búrẹ́dì tèmi. èmi ò sọ pé kí wọ́n yá mi ní gbogbo ẹ̀ nísìnyí tí wọ́n bá fún mi ní díẹ̀ mo lọ síbò mi náà máa bọ́ díẹ̀ níbẹ̀ igbó sọ wọ́n ní 1 drop of water bẹ́ẹ̀ kó sàn. yìí sì já bútẹ́bútẹ́ ó gbé pọ̀ kò sí lọ́nà tó sọ fún òdodo ni labalábá ò ṣe é fi wé àṣà láíláí kò sí flour tó ṣe é fi wé flour supreme gbogbo oníbúrẹ́dì tọ́nà ń yọnu tí ló fi dá àmọ́ tó ti ń lò èrè jaburata ní fún wọn kò sí àmọ́ òwúkọ̀ búrẹ́dì tá a bá fi ṣe àmọ́ ètò yàtọ̀ lẹ́ẹ̀kẹ́ gbogbo ẹ̀yin iléeṣẹ́ tí ń fi flour ṣòwò ẹ̀yin tẹ́ǹtà snacks àti ìpápánu yòókù flour supreme ni ẹ máa béèrè fún nígbà gbogbo torí bí eégún gbégbá olóògbójú ń bàbá wọn supreme flour ò lẹ́gbẹ́ bẹ́ẹ̀ ni ìdásíwé iléeṣẹ́ crown flour team ló ń ṣe àràmọ̀ǹdà gbáà ní ọ̀tún sí i. lórí ètò wa náà ni àwa onílójú bàbá mi rí kò tó bá di ní ọ̀la ẹ lọ san fún un. ṣé pé ìwọ o ti yá mi ní gbogbo $230,000. mi ò yá yín. $230,000. mo fún yín. o fún mi. ẹ lọ fi balance dẹ́rẹ́ tí. wálé mo kí wọ dada ṣé o mọ̀ pé check lélẹ́yìí ṣé o ti mọ̀ ṣe kò ní jó padà kò ní bọ́ní bounce. mo tó láti fún yín ni ṣe bọ́ ẹ lọ gbà lọ́la kẹ́ san fún un kẹ́ lè gba particular lẹ́yìn padà lọ́wọ́. Ọlọ́run a tún tiẹ̀ ṣe more time sórí wọ wàá dàgbà títí wàá tún dàgbà títí wàá dàgbà ju Mètúsálà lọ ìwọ. wọlé ọgá dìde náà ìwúlò fún ọ ẹsẹ sá. èmi tí lèmi òwe kò mọ èmi mo ti bò lè kò níwọ. bá a mo sì roníṣẹ́ rẹ inú mi dùn o ìgbà tọrọ rí ó dùn Ọlọ́run ní jẹ́ kó ọtán nígbà náà Ọlọ́run máa wà lẹ́yìn rẹ kò sí mo dúpẹ́ o kẹ bá mi dúpẹ́ lọ́rẹ odidi dáàbò kan ló ta ẹ̀mí náà lọ́rẹ. ìwọ nìkan kọ́ wọlé ò ṣe mo dúpẹ́ lórúkọ gbogbo àwọn ọmọ gáràjì wo nínú gáràjì ìwà ilé mi ọ̀pọ̀lọpọ̀ ìyẹn ló ti sọdún lórí rí sórí gbogbo àwọn ọmọ gáràjì pátápátá ni wọ́n kó sí gàngàn tí aláwọ̀ ń bọ̀ káàlẹ́ wà dúpẹ́ mu ni a máa ṣe díẹ̀díẹ̀ ni ẹjẹ́ mi ọ̀ lọ kí n lọ dúpẹ́ lọ́wọ́ wọlé ojú òní tí ọ òní ṣe tí o iwájú báyìí lọ páìpì tí ilé sí iwájú lọ́wọ́ máa lọ wàá ṣẹ́gun ọ̀tá wà rẹ̀ yín jù ojú òní tí ọ ò ṣe àdúpẹ́ o. chairman irú ọpẹ́ tí ẹ ń dálé ni mo rò pé mi gbogbo lọ ẹ kí n máa dárò ọpẹ́ bẹ́ẹ̀ kò yé yín nítorí pé kí ni tí ẹ bá gbàgbé irú ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí wa ní ọjọ́ sí ní motor park tí ò bá sírú ń bẹ̀ ń kọ́ iná ọkàn á máa dùn pé wọ́n ti rẹ́yìn àwọn ọmọ lásánlásán kan kò yé yín bẹ́ẹ̀ irú tó ṣẹlẹ̀ tí nǹkan yẹn fi ṣẹlẹ̀ lọ́jọ́ yẹn
mi ò gbàdúrà láyé pé kó ṣẹlẹ̀ sí ẹnikẹ́ni tó bá wà ní sàkání mi. mo kọ́ ilé kan kalẹ̀ ẹ̀sìn tó jẹ́ pé about 80 rooms ló wà ń bẹ̀ tẹ́ pé at least ó lè gba about 600 people. irú àwọn tí wọ́n sọ fẹ́ bíríìjì káàkiri tó jọ ń pa wọ́n tẹ̀fọ́n jẹ wọ́n yẹn kò yẹ yín wọ́n á lọ bẹ̀ ọkọ máa lọ sùn. àti ò lẹ́nìkan. kò yẹ yín adẹ̀tún dá iléeṣẹ́ kan sílẹ̀ iléeṣẹ́ ẹ̀kọ́ṣẹ́ ọwọ́ ni. irú àwọn tó ń rìn káàkiri tó ń ṣe kọ̀ǹdọ́tọ̀ tí mi kan rìn káàkiri tí ò tiẹ̀ níbi tó máa yà sí tó lẹ́nu tó máa tọ́ sọ́nà tó bá lè wọ ọbẹ̀ lọ kókó yìí tó máa kọ́ carpentry tó máa kọ́ bricklayer tó máa kọ́ automobile oríṣiríṣi iṣẹ́ ló wà ń bẹ̀. a mọ̀ pé ìbátá ṣe kí gbogbo yóò lè tó àmọ́ tá a bá tún lè rí 2 sí 3 mẹ́rin náà wọn lówó lu yìí tó bá lè ṣerú nǹkan báyẹn mo rò pé a dé problem ìdínkù díẹ̀ so olùdókòwò ní èmi gan ni mo rẹ̀ jọ mo dúpẹ́ gan lọ́wọ́. Yes, gentlemen, àti pé báyìí sìn Wọlé ó ti pẹ́ tí a ti fẹ́ rí ẹ̀ ọ̀ tó dàbẹ́ ni pé wàhálà díẹ̀díẹ̀ kan ṣẹlẹ̀ tí a fi rí ẹ̀ tó fi fẹ́ yọjú sí wa but gbogbo alájọ àwọn ìbáyìí sìn àwa ara wa ni Jùbúnù over to you. Thank you very much. Wọlé kò sí ohun tí a invite ẹ fún ju wípé a ní business kan tí a fẹ́ ṣe a dẹ̀ mọ̀ pé wọ́n ní master planner wa 7 million naira a fẹ́ kó léèdì wa lọ fún operation yìí lóòótọ́ àwọn ipò ti fi ṣẹ́ ilẹ̀ but láláì rí ẹ I believe pé a lè rí owó yẹn gbà. Count me out. Yes, mi ò ní interest ni. Wọlé. Please don't say no. Sórí ẹ̀bùn yìí talent yìí Ọlọ́run ló fi fún ẹ ó dẹ̀ mọ̀ pé gbogbo náà là ń respect ẹ lórí ẹ̀bùn yẹn so I need ẹ badly lórí eléyìí o lè wá ṣe eléyìí tán kó lóò ṣe mọ́ o fine but eléyìí jẹ́ ká jọ ṣe. I said count me out. Wọlẹ́gì ìtorí tiẹ̀ ni wọ́n ṣe jẹ̀gò lórí èmi àwa pè é ṣe pé kó wá ọ̀nà kọ́ làwọn boys òun sọ pé ò ṣe. akíjà ṣe pé bá mi ọ̀nà kọ́ ni mo ní mi ò ní interest lórí business tẹ́ fẹ́ ṣe yìí mọ́. Wọlé máa gbọ́ I understand ẹ èmi dẹ̀ mọ̀ pé big man ní ẹ nílùú yìí nísìn àmọ́ ipò tó wà ní society ṣe bí wọ́n ti kọ́lé láìpẹ́ yìí ó máa ṣílé ó dẹ̀ tún fẹ́ gbéyàwó kí ni tó báàdì nínú pé káwa tó kù náà ká kọ́lé ká ṣe bí tiẹ̀ káwa tó fẹ́ yàwó sílé then àwa náà ti jọ agree láàrin ara wa wípé after iṣẹ́ ìtafẹ́ lọ ṣe àwa náà máa stop gbogbo rọ́bìṣì àwa náà ní ṣe mọ́ but iṣẹ́ yìí làwa fẹ́ kó lead wa lọ ṣe tá a bá ṣe tá a ṣe àwọ̀ ẹ̀ àwa náà lè ní kankan lọ́wọ́ àwa náà lọ establish láyé ara wa nípa kan fẹ́ kó ṣe fún wa nìyẹn. ẹ ṣe rírí ẹ listen ẹ kàn wàhálà ara yín ni yes ẹ ń dara yín láàmú ni mo ní mi ò ní interest lórí business tẹ́ fẹ́ ṣe yìí mọ́. wà á ní interest my friend ẹ wo ọmọ kékeré ọjọ́ yẹn àbí wọlé ọjọ́ yẹn kọ́ ni ẹ máa wo bọ̀bọ̀ yìí bóyá ń bá wa sọ̀rọ̀ wo àjọṣe léyìí o tàbá àjọṣe léyìí tán a lè má ṣe nínú máa gbọ́ mi ìwọ ló ní pride kan tó ń protect kò sí ní tó kà wá pẹ̀lú pride kankan ní anything and tó bá dẹ́kun tó bá wa ṣiṣẹ́ yìí a flash ara wa to the world máa gbọ́ mi sórí owó tá à ń sọ yìí kò ní bọ́ sọ́wọ́ ọlọ́pàá kò ní bọ́ sọ́wọ́ gọ́ọ̀mẹ̀ntì kò ní bọ́ sọ́wọ́ ẹni tó ní owó inú ilé yìí lọ́dọ̀ wa bí lówó ìbọ̀ àdé láti share it together tàbá lè ti share it tán o lè máa lọ́nà ẹ̀ káà náà máa lọ́nà wa àwa náà ready láti ṣe business yìí mọ́ àbí establish. dùnà ṣé o fẹ́ máa threaten life ní àbíkẹ́. take it easy ẹ jẹ́ a máa wulẹ̀ gbò ká máa wulẹ̀ gbò ìwé ni ká já. Wọlé sórí wo kí ni yóò tó ké. keep quiet.
ó tó bẹ́ẹ̀ ni. yes. ẹ̀dùn náà kílẹ̀ ń bá ẹlẹ́dàá yẹn rògùn mi ṣé ẹ gbàgbé yìí tá a ti fi ọwọ́ ara wa tá a ti fi ṣiṣẹ́ ìlú tẹ̀ tẹ̀ wáyé ẹ sọ fún mi àti pé pásítà lè léwu àpín dollars àpín dutchmark àpín náírà ní owó tó worth 100 million níbo lẹ́yìn guys dá owó ìsì ẹ sọ fún mi ẹ wá sọ fún mi 7 million ẹ sọ̀rọ̀ 7 million now kí ló fẹ́ dà kí ló fẹ́ fi ṣe. ó dáná tó bá mọ̀ pé ó ṣe tó bá mọ̀ pé ó ṣe kó 7 million lẹ̀. máa lọ fi ṣe nǹkan fúnra wa jọ. iye ò dẹ̀ bad. okay tó bá jẹ́ pé ọ̀rọ̀ 7 million ni I will get you the 7 million. Oh, bad, my friend. No. We don't need your money. Need your money. Okay, I make it 10 million. No. Àfẹ́ wọlé àfẹ́. I make it 14. It won't work. It yóò work. So kò lọ drop ẹ̀ zin because mi lè gbà kó di lọ́la kó lọ sọ fáwọn ọmọ ẹ̀ pé wọ́n true ẹ̀ lè ní ṣe léèkẹ́. It won't work. So o better ká fọwọ́ ara wa ṣiṣẹ́ ká lo iṣan ta ní káwa náà fi ṣiṣẹ́ ká fi ṣiṣẹ́ ọkọ̀ ká bá gba 7 million àmọ̀ pé iṣẹ́ agbára wa ọwọ́ wa ni. But boys ṣe mọ̀ pé a máa gbọ́dọ̀ dára wa ṣá. Nítorí ipa àti múlẹ̀ 2 ways ni ọ̀nà àkọ́kọ́ tàgbà múlẹ̀ òun ni wípé tán bá mú ẹnìkan kò gbọ́dọ̀ kó bá ẹnìkejì rántí èkejì ni wípé a gbọ́dọ̀ fira wa sílẹ̀ now torí pé wọ́n ti di big man nísìn o wá ń ṣọrun kọ́kọ́kọ́ o ń ṣọrun kọ́kọ́kọ́ o rò pé wọ́n forí tiwa náà gba pàrọ̀ ní àbòbílí palẹ̀ lówó lọ́wọ́ mọ́ ìwọ wá fẹ́ fi wá sílẹ̀ tó bá dalẹ̀ ilé adá ẹ̀. finish. Mr. Wọlé Wọlábí gbogbo àwa tí ẹ̀ ń wò yìí àtijọ́ agree wípé à ń lọ fún operation yẹn lọ́la à ń lọ gba 7 million naira wá síbí and we are going together. ẹni bá jalè lẹ́ẹ̀kan tó bá fàrán borí aṣọ olè ló dàbúrà o dàbúrà dàbúlẹ̀ pẹ̀pẹ̀ ìmáàmà jalè o bàbá jẹ́ ò jalè o sinimá lẹ́yìn ṣe olúwọlé ò jalè o tọ̀nàtọ̀nà tó mòye náírà ò jalè o gbòǹgbòǹ lẹ́yìn ṣe níyì ò jalè o ojú sàríyá fánú ò jalè o sinimá lẹ́yìn ṣe ìlànà ò jalè o sinimá lẹ́yìn ṣe o kọ́lé o kọ́lé onírùmọ̀ yẹ kẹ́ o kẹ́mi ò jalè o báwo jà lẹ́yìn àǹtí ò jalè o àbúrò yẹjọ́ ọkùnrin ṣódé o ṣódé ṣẹ́gun mọ́kì o ṣẹ́gun ò jalè o àpáta ńkọ́ àpáta kọ́ ní kí nínú ìmàmà gẹ̀rẹ́ hàn ìgbèrè kíkan owó la ìgbàrin iṣẹ́ nítorí ọlọ́run alákìtì o ìmá
Mímúká ọ̀jalè èrè ló ń ṣe Táíwò ọ̀jalè Sunday ọ̀jalè èrè ló ń ṣe Ṣẹ́lì ọ̀jalè Túnjí ọ̀jalè èrè ló ń ṣe Ṣẹ̀rífátù ń kọ́ ìwé lẹ́tẹ̀ Henry ń kọ́ ògbóró ìnàpò Jonathan ọ̀jalè Balógun ọ̀jalè ayé gbọ́ká ayé gbèjò Ṣẹ́gun Mádé railway driver railway onísinimá